Olúwajùwọ́n lọ́mọdé akínkanjú ọmọ èyí tó máa ń forin ewì sọ̀rọ̀ fáráyé gbọ́. Ẹ ṣé tí ẹ ṣe ń tẹ́tí gbọ́ mi. Òfò àtàrùn mo ní kó máa gbénú ìgbẹ́ wò wá kí towó tọmọ wọlé wá kí gbogbo wa. Àkọ́kọ́ ká tó dọlọ́mọ láyé ìgbéyàwó ṣe pàtàkì ó ṣe kókó. Tọ́mọ bá kọ́ṣẹ́ tó kàwé tó yege ìgbéyàwó di dandan fúnrú ẹni bẹ́ẹ̀. Ó máa ń kan mí lóminú, ó jó ohun tó máa ń bà mí nínú jẹ́ lọ́pọ̀ ìgbà tí mo bá ń gbọ́ tọkùnrin ní tí kò bá ṣe tọmọ ni kí lòun fẹ́ fobìnrin ṣe, àbí tóbìnrin bá ní tí kì bá ṣe tọmọ ni kí lòun fẹ́ fọkùnrin ṣe. Ẹnìkan má sọ bẹ́ẹ̀ mọ́. Ìyàwó dùn yangàn lọ́ọ̀dẹ̀, ọkọ níní ṣe é gbéraga. Dandan láya fọkùnrin, dandan ni kọkùnrin ó sanwó orí fún omidan. Ẹ̀tọ́ ni fóbìnrin kó gbowó orí lọ́wọ́ ọkọ ẹ̀. Ìbí súnà láṣọ ìdábòra. Tí wọ́n bá ń pèèyàn ní Jagunlabi ajáde má tán lé, aya ló ń bẹ lọ́dọ̀ irú wọn. Àpọ́n kì í lọ kó tún kùn lẹ́yìn. Ibi iṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ abẹ́lé èmi foríyìn fóbìnrin, obìnrin làyò lọ́ọ̀dẹ̀. Wọ́n tó dáná fọ́kọ, kí wọ́n tó fọṣọ, kí wọ́n tó wẹmọ, kan tó tún wá gbọ́ tọkọ gangan. Bénìyàn ò yìnyín, Ọlọ́run ọba mi ò ké yìnyín. Ọlọ́run ọba ló ń sanjó oore, èrè ìkà ní òṣùwọ̀n. Inspector Ọláníyìnkẹ́ Sarah, mo bá ẹ dúpẹ́ fọlọ́run ọba nínú ìgbéyàwó yín o. Inspector Ajose Taiwo Ọláníyìnkẹ́, ọmọ Ọláyanjú, aya Inspector Johnson Akínbọ̀dé, ọmọ wọn nílùú Ìgéré nílé Apádi ní ìpínlẹ̀ Ògùn tiwa. Àsìkò náà rí láti dúpẹ́ fọlọ́run ọba. Jẹ́ kọ́mọ Ádámọ̀ ṣe yegede yín. Ọpẹ́ ló tọ́ fún Olúwa ọba. Alihamdulilayi Rabbil Alamin ní ti Mùsùlùmí. Praise the Lord. Ògo ni f'Olúwa lókè ọ̀run. Nagode Chineke imela. Ọ̀rọ̀ ìfẹ́ tí wọ́n ti ń bá bọ̀ látọjọ́ tó pẹ́, Ọlọ́wọ́n bá tó ní óyá mo fàṣẹ sí ẹ lọ nínú ìgbéyàwó. Ní ọjọ́ 18 oṣù karùn-ún ọdún 2005 lọ́lọ́wọ́n bá ní kó wáyé, èyí tí ń ṣe dédé ọjọ́ òní 17 years of marriage. Ọpẹ́ ni fún Ọlọ́wọ́n ọba o. Lótìtọ́ àti lódodo èyí tọ́pẹ́ ó tọ́ ká fògo f'Olúwa ọba. Ìdí nìyí tí woman inspector ní Olúwajùwọ́n lọ akínkanjú ọmọ tó máa ń forin ewì sọ̀rọ̀ fáyé gbọ́. Ó yá bá mi fohùn ewì àdídùn dúpẹ́ f'Olúwa ọba wípé àmọ́ lóore lótìtọ́ àti lódodo kò ń ṣe mímọ̀ ṣe wá. Mo gbà ládùúrà wípé èṣù tó ń yà ìfẹ́ òjijì kò ní ráyè lọ́ọ̀dẹ̀ yín. Ọlọ́run ọba á túbọ̀ wọ ọmọ síwájú fún yín sí i. Ọwọ́ tó ṣẹ́gun sí náà ni ó jèrè rẹ̀ lágbára Ọlọ́run ọba. Àgbéga lẹ́nu iṣẹ́ ní gbogbo ìgbà láṣẹ Aláwùrábí. Inspector Ọláníyìnkẹ́ Sarah Taiwo, aya Inspector Akínbọ̀dé Johnson Ajose, ọmọ wọn nílé Apádi ti ìlú Ìgéré ní ìpínlẹ̀ Ògùn tiwa, ní kí n bá òun dúpẹ́ gidigidi ọwọ́ ẹbí Ajose pátá, ará ọ̀rẹ́, ìfẹ́ àìṣẹ̀tàn tí ẹ̀ ń ní sí ìdílé àwọn. Ó ní àwọn mọ̀ lóore o. Ilé àtọ̀nà ẹnì kankan wa kò ní dàrú. Ọlọ́run ọba á túbọ̀ wọ ọmọ fún gbogbo wa o. Ó ní kí n má ṣàìbá òun dúpẹ́ lọ́wọ́ ìyá òun dáadáa, màmá olóríire, alálùbáríkà tó bímọ pàtàkì tó ṣe é fi yangàn láwùjọ. Ọmọ wọn nílùú Kétuké Ìnà Ìmẹ̀kọ Àfọ̀n nílùú bàbá wa Prophet Ẹ̀sẹ̀ Ọ̀ṣọ́fà. Ìyá wa Tòkunbọ̀ olóúnjẹ ládòdò, màmá ni president fún gbogbo olóúnjẹ ní ìpínlẹ̀ Ògùn. Lọ bèrè ẹ̀ wò, confam ni. Ṣé lótìtọ́ àti lódodo ó dáa kálẹ́bí rere. Yàn ní wá láti ìlú bàbá wa Ọ̀ṣọ́fà kó má ní láárí.
tàbí kó má dolókìkí èèyàn káàkiri àgbáńlá ayé. Ó ní màmá kẹ́ẹ̀pẹ́ ẹ fọwọ́ páwú kẹ́ẹ̀ tún fèrè kíjòbì. Oúnjẹ ọmọ àjẹpẹ́pẹ́pẹ́ ni fún yín, ẹ ní fàìsàn ló gbà. Bẹ́ẹ̀ gbogbo ìkẹ́ àti ìgẹ̀ ń lọ́wọ́ yín tẹ̀ ń ṣe fóun àtọkọ àtìdílé àwọn pé òun mọ̀ lóore o. Kọ́lọ́wọ́n bá kó sanjọ́ oore fún yín káwọn túbọ̀ rí yín pẹ́pẹ́pẹ́ o. Àmín. Inspector Akínbọ̀dé Johnson, the way tiwa ni mò ń ké sí. Tó o bá ń gbóhùn ẹnu mi, aya rẹ̀ ní kí n bóun dúpẹ́ gidigidi fún ìtọ́jú gbogbo ìgbà èyí tó ń ṣe fóun o. Ó ní òun mọ̀ lóore wípé nígbàkúùgbà tóun bá tún máa táyé wá. Ó ní Akínbọ̀dé Johnson ọmọọba Michael Ajose nílé apádi lòun tún máa yàn láàyò. Ó rí i pé ó mọ̀ lóore o. Ẹ gbọ́ kí là ń pè ní ìgbéyàwó náà. Ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́nà sí ẹnu mi. Ìgbéyàwó ni kí ọkùnrin àti obìnrin tí ó wá láti ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ ní àsọyépọ̀ ọ̀rọ̀ nínú ìfẹ́ tó ní òtítọ́ nínú gbà láti di lọ́kọláya, kí ẹbí àwọn méjèèjì ṣe ìjẹ́rìísí wípé lótìtọ́ àti lódodo àwọn gbà wípé kí wọ́n fẹ́ ara wọn. Ọkùnrin ó sanwó orí gẹ́gẹ́ bí obìnrin ti béèrè. Ọ̀ranyàn ló jẹ́ fọkùnrin láti sanwó orí. Ẹ̀tọ́ ni fúnbìnrin kó ṣe ìtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ti fàṣẹ sí. This will be the bond of marriage. A kì í gbóbìnrin sílé láì ṣèdáná. Ẹ lọ béèrè wò lọ́wọ́ àwọn onímọ̀ kí wọ́n sọ fún yín yékéyéké. Àròsọ kọ́ lèyí o. Táyé bá gbà mí mo lè ṣàlàyé ẹ̀ síwájú sí i. Ẹ jẹ́ ká fi sọ́jọ́ míì. Ẹ̀kọ́ ńlá ní Inspector Lánìkẹ́ jẹ́ fún gbogbo obìnrin lágbàńlá ayé. Ọmọ wọn nílùú Kwara, ọmọ Lálọ́mí Ọlọ́fàmójọ, ọmọ Abáṣudáragbádá ìjàkadì òun lóró tọ̀fà. Ìjà tí wọ́n jà lọ́fà lọ́jọ́sí ó ṣojú ebè, ó ṣojú poro olóko. Ìbá ṣojú olóko ni ìbá là wọ́n. Ìlẹ́ ọmọ lọ́fà tó lọ́fà, ọlọ́mọ ló lọ́mọ. Ọmọ àgbàrá ṣe mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ìyẹ̀rú ọ̀kín ẹrú ló mọ lákájọ mọ lọ. Ìmọ̀ràn òun rèé fún gbogbo obìnrin lágbàáyé. Ìwà pẹ̀lẹ́kùtù ohun ìtẹríba la fi ń gbé pọ̀ pẹ̀lú ọkọ ẹni nílé kí ìgbéyàwó bá lè lálàáfíà, kó tún lè bá dùn, kó lè pẹ́pẹ́pẹ́. Ẹnìkan láti jẹ́wúrẹ́ kékejì jágùtàn. Moderation ló yẹ kó jẹ́ ògùn ìbínú fún lọ́kọláya, ìyẹn sùúrù. Ọmọ ògbómọjúgun ògbó ṣẹ̀gi nílé Ṣọ̀ún. Bí ògbó iṣu ló diyán, ògbó èrè ló dọ̀lẹ̀lẹ̀. Èyí tí ò bá dọ̀lẹ̀lẹ̀ a sì dìkà tí wọ́n mú jiyàn gan. Ni wọ́n ṣe ń sọ pé ògbólógbòó àgbàdo a sì wá dẹ̀kọ yan gan. Ògbó la ti ń jìkà ká tó mú ẹ̀kọ́ yan gan sí. Ògbómọ̀ṣọ́ ọmọ àfògbójà, bó ń bá ẹ jà ò lọ́gbọ́n nú. Òṣèbèrè làjàgùngbadé ń bá ẹ ṣe ni. Má bá mi jà, mi ò lówó ẹbọ nílé. Ajagungbadé olódògbò kẹ̀rí òfòrìpò ìjà lálẹ̀. Ìyá ìbàrókù wọ́n lá ò gbọ́dọ̀ roko. Bàbá ìbàrókù wọ́n lá ò gbọ́dọ̀ ṣòjòjò. Kòkó gbẹ̀gìrì ló fọ́ ní bàrú ilé, la fi sunkún títí la dákẹ́ ẹkún. Láyankún ọdẹ ilé tí egbére, ìbàrú nìyí ọdẹ ṣàkóàbà. Ibi apẹ̀rin sí la ó máa pè lókè elérin, ibi apàfọ̀n sí la ó máa pè nísàlẹ̀ àfọ̀n, ibi apọ̀rá sí la ó máa pè nísàlẹ̀ ọ̀rá. Bàbá yín wá jagun títí ó fapórọ̀ sọ́jà ajagun. Ogun òjàrí k'Ògbómọ̀ṣọ́ ọmọ ajílété Láníọ́ká ọmọ alápàníràwé kan pòkì yeye tó bí ẹ lọ́mọ. Inspector Lánìkẹ́ Táíwò, happy married life to you o.
ìgbéyàwó rẹ kò ní forí ṣánpọ́n láṣẹ Allah.